بلادي إلهي قد عرفنا بدين الإله قد شغلنا أمور اتفقنا عليه أمة ورثناه تواترا عرفنا بقرآن محى الآباء شركا خلوصا فقاتلوا يقينا وبالعلم قد رفعوا لواها تقواهم ذاك لقينا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وبعد. adúpẹ́ fún Ọlọ́run Ọba, a sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam. Orin tí a fi wọlé yẹn ni orin tí Ọlọ́run kádàrá wípé bi-idhnillah tí a bá kò ní camp báyìí nínú ẹ̀sìn camp inshallah máa bí yóò tó bí 12 orin ẹsẹ̀ 12 tí mo kọ nípa Ìlọrin and ìlú wa Ìlọrin àti gẹ́gẹ́ bí nǹkan táwa máa sí. Ọlọ́run Ọba yóò ṣe àwọn oṣù. Náà a dúpẹ́ fún Ọlọ́run, a sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam. Lónìí nǹkan tí hádàfù mi òun ni pé kí n ṣàlàyé hadíìsì kan papọ̀ mọ́ àwọn ọmọ ìyá wa kí Ọlọ́run Ọba kí ó ṣe wọ́n, kó sì tún jẹ́ àkíyèsí fún ìgbà tí mo gbọ́ kiní yẹn mo pé àbúrò tó lè tún ṣẹlẹ̀ àbí nǹkan tó lè tún padà tún fẹ́ máa ṣẹlẹ̀. Jẹ́ pé gbogbo wa náà là ń bẹ Ọlọ́run subhanahu wa ta'ala wípé kí ọ̀rọ̀ ṣẹbọ kó ṣẹbọ, ọ̀rọ̀ ìmáa ṣe nǹkan kó máa ká máa dá lówó papọ̀ mọ́ sàpàṣà àti ìmáa ṣe nǹkan kó máa wá dàrú, kó fẹ́ máa létò kó máa jókòó wá. Nítorí ẹ̀ mo fẹ́ hadíìsì yẹn ní kí n ṣàlàyé papọ̀ mọ́ àwọn yẹn. But kí n tó wọnú hadíìsì, àwọn èèyàn kan bẹ tó já sí pé mo jẹ wọ́n ní right lọ́dọ̀ mi. Nítorí pé wọ́n sọ pé ẹni tí ò rí mi tó béèrè ẹni ó dájú pé irú onítọ̀hún èèyàn ní kímà kan lọ́dọ̀ mi. Now àwọn èèyàn mi kọ̀ọ̀kan yálà àwọn tá a ti jọ pàdé ní Sókótó, ẹnìkan tiẹ̀ tún wá kódà kò gbọ́ Yorùbá but bí ó ti wù pé prógráàmù wa ní Al-Anon Institute tí a máa ń ṣe nípa tajweed àtàwọn prógráàmù kan dára pé bi-idhnillah ó wà ká máa ṣe k'Ọlọ́run Ọba kó ṣe rọrùn fún wa. Ó wá rí pé ohun ti ta sílẹ̀, ó ti pẹ́ kò rí wa ní online mọ́, kò gbọ́ kankan nípa rẹ̀, àtún add anything mọ́. Wọ́n á pè mí níjọ́hun, orúkọ rẹ̀ ni Abdulkareem Abu Muslim náà. K'Ọlọ́run Ọba kí ó bá ń dúró tì àtàwọn yòókù náà bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni bí of recent náà tí mo wọ YouTube, mo rí ìkan nínú àwọn ọmọ ìyá mo ti gbàgbé kúníyà onítọ̀hún ni Ibnu kiní kan. K'Ọlọ́run Ọba kó bá ń dúró tì àwọn náà àti gbogbo àwọn ọmọ ìyá pátápátá nínú ẹ̀sìn Islam, gbogbo àwọn ọmọ ìyá t'Ọlọ́run lò fún ọ̀rọ̀ tawhid, ọ̀rọ̀ ìgbé gbógun ti ẹbọ ṣíṣe. K'Ọlọ́run Ọba kó kà wá kún àwọn tó já sí pé àwọn ìbádàtì wọn àtàwọn tatawwu'ati wọn Ọlọ́run Ọba yóò gbà ní ìbádà fún wọn, yóò sì fi Al-Jannah ṣe ẹ̀san fún wọn. Now hadíìsì an Jabir
بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم جعلت لي الأرض مسجدا وطهورا. láti ṣe ẹsẹ̀ wá hadith tó kún nǹkan tó pọ̀ sí ni a sì sọ pé general tó yàtọ̀ pé téèyàn bá rí téèyàn bẹ́lù ó yẹ kéèyàn máa yà lọ́bùnmí téèyàn sì ní mọ̀ pé èèyàn ti takò fin ọlọ́run ọba subhanahu wa ta'ala. kí ni ìtumọ̀ hadith yìí? ju'ilat liya al-ardu masjidan wa tahura. wọ́n ti gbé ilẹ̀ kalẹ̀ fún mi, wọ́n ti gbé ilẹ̀ ayé kalẹ̀ fún mi masjidan ní nǹkan tí mo lè máa ṣe kí ni kírun bẹ́ẹ̀ gbogbo tí mo bá dé ńbẹ̀ ló tọ́ ní tí mo lè ṣe kí ni tí mo lè fi kírun, mo lè tú síbẹ̀ kí n kírun. wa tahura wọ́n sì tún ti máa fún mi débi wípé kí ni mo lè tún fi mọ́ nǹkan mi. Naam, hadith yìí bó ṣe rí hadith tó wà sahih ni, isnad rẹ̀ wà sahih, kódà rí nínú Sahih Bukhari, Sahih Muslim, náà ó gbajúmọ̀ dáadáa nínú hadith. nípa àwọn riwaya bẹ̀rẹ̀ pé kọ́tọ́lọ́ ọba subhanahu wa ta'ala tó ṣe fánàbí Muhammad sallallahu alaihi wa sallam nínú àwọn kọ́tọ́lọ́ ọba tó ṣe fún kan márùn-ún pẹ̀pọ́ lóhùn sí fáwọn ànábì mi so inú rẹ̀ ànábì sallallahu alaihi wa sallam kàkínní níbi hadith yẹn jumlatan wọn pé àwọn kìnìyàn khususan lin nabi sallallahu alaihi wa sallam faqat pé sọ wà fánàbí Muhammad sallallahu alaihi wa sallam lásán pé àwọn kìnì yìí wà fún fi pé ànábì sallallahu alaihi wa sallam nìkan. so nínú hadith yìí nínú àwọn nǹkan tó wà ní eléyìí àwọn àbábí rí àwọn pé kódà àwọn ju'ilat liya al-ardu masjidan wa tahura ó tún wà fáwọn al-umma ànábì sallallahu alaihi wa sallam. àwọn afọ́kàn sọ bẹ́ẹ̀ ẹ̀rí rẹ̀ náà wà nínú hadith yẹn but inshallah à ń bọ̀ wá bẹ́ẹ̀. now gẹ́gẹ́ bí mo ti sọ pé hadith yìí tá èèyàn bá ṣọ́ra tó bá ní àwọn akáfẹ́ sáré fi sẹ̀rí àbí bóyá pé wọ́n fẹ́ fi bóyá for sample ìyẹn ti mú stance kan àbí nǹkan kan pé èmi mo fẹ́ lọ ní kó tó lọ mọ́ wádìí lórí àbí pé bóyá àsìkò ẹnìyẹn kò bìkítà ó kàn sáré mú hadith ó kàn fẹ́ fi sáré ṣe èyí kan ó ṣeé ṣe kó má lo hadith yìí lọ síbi tí hadith ń tọ́ka sí. àwọn ni pé káàdì tó bẹ̀rẹ̀ kákọ́ sí kashfoka pé hadith yìí kìí ṣe ẹ̀rí lẹ́sẹ̀ bí tẹ̀lé kìí ṣe ẹ̀rí fún wípé ká máa ṣe tààyè níbi kan bí ibadatin ma àgá báyìí mo ti fẹ́ lọ sí nǹkan báyìí kìí ṣe ẹ̀rí èyí ò sí fún ẹ̀rí yẹn hadith yìí ṣe ẹ̀rí yẹn àgá lónìí ìfi òkè kan báyìí láti fẹ́ lọ sí nǹkan báyìí lónìí kìí ṣe ẹ̀rí èyí ṣe ẹ̀rí fún. kí wá ní ẹ̀rí? kí ló jẹ́ fún ẹ̀rí? ẹ̀rí ni wípé ó tọ́ gbogbo ilẹ̀ gbogbo kíni gbogbo ilẹ̀ ní kíni ọlọ́run ti ṣe fánàbí sallallahu alaihi wasallam ọlọ́run ó sì ń pé ó lè kírun kò síbi tó dé tí ò kírun sòfà tó wáyé pé àwọn ibi tó ń hànà fún wa tí ìbá ti ṣe bẹ̀ ìhòòhò maqbara ìhòòhò bóyá àwọn makan al-aqdar najasat ẹ pé àwọn kan ẹ̀gbin nǹkan dọ̀tí tọ́lọ́run subhanahu wa ta'ala sọ pé wa thiyabaka fatahhir wa rujza fahjur. so ká fi máa ní pé
hadith ju'ilat liya al-ardu masjidan wa tahura kìí ṣe ẹ̀rí ní káwá pé káfí wá máa ṣe ta'yin àti takhsis ibì kọ̀ọ̀kan gẹ́gẹ́ lónìí ibi tá ti ṣe ìbádà wa ibí yìí ibi tá ti ṣe kinní kan ibí yìí kìí ṣe ẹ̀rí nìyẹn kìí ṣe ká fẹ́ mú dẹ̀lílì fún kinní yẹn o kí ló tó fi sọ pé ibi báyìí lọ ti fẹ́ lọ ṣe ìbádà kí ló tó sọ pé òkè ibi báyìí ni wọ́n ti fẹ́ lọ kírun kí ló tó fi sọ pé ibi báyìí lọ kọ́ akí n tó pé àlùsà àṣàm sọ pé ju'ilat liya al-ardu masjidan wa tahura kọ́ wa máa capitalize kí wọ́n máa capitalize lórí hadith yẹn ó ṣe é ṣe kí yẹn ṣe mistake ó yára kí yẹn máa lọ síbi àwọn nǹkan míì gan tí ò ní fura mọ́ nítorí pé hadith yìí gangan dẹ̀lílù rẹ̀ nǹkan tó jẹ́ dẹ̀lílù rẹ̀ gangan ni wípé gbogbo ilẹ̀ ló ti mọ́ àmísọ̀sọ̀ láti kírun kí sí pé jẹ́ ìdíra pé ibi báyìí ẹ jẹ́ kí n fún alexander káfí ọlọ́run bàbá pé inna as-safa wal marwa min sha'airillah تدريبا فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما تدريبا بتعيين مكان لعبادة ما يوالد يكاكا يسبي تدريبا kí wàá tẹ̀lé á lọ síbi báyìí lẹ́bi lọ sí kíní kàkà tí ò gbọ́ pé ànábì sọ pé ju'ilat liya al-ardu masjidan wa tahura èèyàn ó yára àti máa tò papọ̀ mọ́nú àwọn tó yẹ kó ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé wallazina tọ́lọ́run sọ nípa pé umul kitab wa ukhra mutashabihat وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه nítorí pé nínú àwọn nǹkan òfin tá a bá wọnú Quran tá a wọnú hadith á rí àwọn nǹkan tó yẹ kó jẹ́ qat'iyya á sì rí àwọn nǹkan tó yẹ kó zanni tó yẹ kó ó mú wá pẹ̀lú báyìí tó yẹ kó kò tiẹ̀ sí ìwọ náà lè yí lọ́bi kankan. For example, وأقم الصلاة ويقيم الصلاة ويؤتوا الزكاة kò sí àti màbí tí ń lọ bẹ́ẹ̀ náà ni tá a bá wo àwọn òfin míì ní Quran ní hadith ẹgbẹ́ ó wà mutlaq ẹgbẹ́ ó wà zanni ẹgbẹ́ a lè ṣe istinbat oríṣiríṣi ìdájọ́ bẹ́ẹ̀ tó ti àmọ́ tá a bá wo hadith yìí Ànábì sallallahu alaihi wasallam ti fi yé wa nǹkan tá a máa fi hadith yẹn sọ yìí wọ́n yẹ kí Ànábì sallallahu alaihi wasallam sọ pé fa ayyuma rajulin min ummati adrakathu as-salah falyusalli ó papọ̀ mọ́ hadith yẹn ni bí ju'ilat liya al-ardu masjidan wa tahura fa ayyuma rajulin níbi àwọn ìlú àyà tó túmọ̀ pé kí sí kọ́ńkàn tú wálẹ̀ ká àwọn àti àjọ kẹ́yìn nígbà tó wá ní ọlọ́run ti sọ̀hún àmì ìtàdé sallallahu alaihi wasallam ti sọ̀hún ibi báyìí ibi tí wọ́n kẹ́yìn ibi báyìí tó pẹ̀lú àwọn tó yẹ pé ibi tá à ń sọ òun ó tún ní àwọn nǹkan kan tó yẹ pé tá a bá wo olùṣẹ̀lẹ̀ àyíyá yẹ pé ó ní àwọn nǹkan kan tó yẹ ká lè sọ pé ọlọ́run bá ṣe kí wọ́n hàn fún wa káwọn lọ bẹ́ẹ̀ tá a bá wo ní the same hadith yìí ìwáyà mí náà wà Ànábì sallallahu alaihi wasallam sọ pé ju'ilat liya al-ardu tayyibatan masjidan wa tahura àlàyé tá a bá sọ pé tayyibatan yẹn tó wà pé tí ìṣesí ilẹ̀ yẹn tó ṣe kí ni ó má níbi kí ni níbi oríṣiríṣi ìdọ̀tí lóye kí ìdọ̀tí bóyá wọ́n ṣe ibi bẹ̀yẹn ni wọ́n dé láti ṣe kí ni wọ́n ṣe papọ̀ mọ́ Ọlọ́run ọba nínú bòtò yẹ láti rí hadith kátà ní sallallahu alaihi wasallam sọ̀sọ̀ nígbà tí wọ́n bí Ànábì sallallahu alaihi wasallam mo ti nazuru
fún Ọlọ́run pé mo lé pé màá ṣe báyìí níbi báyìí. Kí ló Ànábì béèrè pé sí ibẹ̀ yẹn tí wọn ò ṣẹbọ ńbẹ̀, tí wọn yìí ṣẹbọ níbi ibẹ̀, tí kì í sáàyè tó yẹ káwọn kan ti mú tó jẹ́ pé ibẹ̀ wọn lọ ń ṣẹbọ. Tó já sí pé ààyè tí sì gba ààyè tó jẹ́ pé kódà ààyè yẹn o kì í ṣe pé kán máa tọ́ epo síbẹ̀, kì í ṣe dandan, kì í ṣe dandan. Tó bá jẹ́ pé a ti mọ̀ pé ibí yìí wọ́n ti máa ń ṣe nǹkan báyìí, ibi báyìí wọ́n ti ń ṣe nǹkan báyìí tó yẹ kó tako t'Ọlọ́run t'Ànábì sallallahu alaihi wasallam. So nínú nǹkan tá a kọ̀ ni pé kí ni ká tún máa lọ bẹ̀ ká máa dúbẹ̀ bí ibẹ̀ láti wá sí kí ni láti tún ti máa pe Ọlọ́run ọba. Nítorí kí ni nítorí nǹkan tí wọ́n ti àrọ́dọ̀ síbi ibẹ̀. Àyíká pé yálà o náfìlà tèmi fẹ́ yàn lónìí o òkè ibì kan ni màá ti yàn. Àyíká pé nǹkan tí mo fẹ́ ṣe lónìí o dandan ibi báyìí màá ti ṣe. Àdúrà mi bá débẹ̀ kò dáa àbí tá a bá débẹ̀ lọ́wọ́ kan ni so ibẹ̀ ní ti lọ ṣàdúrà ta ló sọ fún ta níbo lo ti rí. So òun ló wà pé ẹ wo àyà tí mo kà lọ sọ́fà lẹ́yìn pé tá a bá pa lọ hajj ẹni tó bá ṣe ibi àwọn ibẹ̀ yẹn sìn kí ni Ọlọ́run ọba ló ń ṣe hàn bẹ́ẹ̀. So ká kó òkè kan náà tó wá máa dúbẹ̀ fún ìbádà so ká má jẹ́ kí iṣẹ́ ọ̀tọ̀ kó ṣe kí ni kó máa fi làákàyè wá sí i. So àkíyèsí ni mo fẹ́ pè ní nítorí pé ibi tí ṣètò máa ń sáré àti pé kó tètè mú pé kó lu àwọn tó wà influenced tó yẹ pé wọ́n ń kárí àwọn èèyàn púpọ̀ kó wá sáré fi wọ́n lò wípé nǹkan kankalẹ̀ yóò di ṣubha ní ojú tí ó kàn táwọn èèyàn kàn fi lọ́bẹ̀ yìí lóka àfàjàlájà ti sìn ká báyìí lẹ́ka àfàjàlájà lọ káwọn gán lè lọ sìn ká báyìí ẹ dákun. So kíní yìí òkè àbíbì kankan tó yẹ káwọn bá ti ní pé àwọn tó ń ṣe irú òkè tá à ń sọ yìí náà sí ní lójú àwọn àti mọ àwọn kódà Ànábì sallallahu alaihi wasallam ó ti pa á láti ká yapa àwọn Yẹhudi ká yapa àwọn Nasara lóríṣiríṣi ààyè. Kì í sì sí mùsùlùmí ni pé àyàfi o kó dókè kan o kó tó di ní gbàdúrà rẹ bá kì í sì sí mùsùlùmí. So à ń kó bèrè Ọlọ́run kan fẹ́ ká máa fi Islam ká máa fi ẹ̀sìn wá ju àwọn ẹ̀sìn àwọn tí ọ̀tọ̀ọ̀lì wàlá maghdubi alayhim. A gbọ́dọ̀ fi ju àwọn ọ̀tọ̀ọ̀lì bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ fi jù sí ká máa kọ́ sí àwọn maghdubi alayhim. Maghdubi alayhim àwọn tó yẹ kó wọ́n mọ̀ tẹ́lẹ̀ wọn Yahudi ọ̀tọ̀ọ̀lì àwọn tó yẹ pé wọ́n fẹ́ wọ́n wá kíní yẹn wọn ò ní máa pa wọ́n sì ń ṣe nǹkan mi. Àwọn Nasara. So ká dákun tó tọ́ lọ kíní yìí kò yé ṣe kò rújú kì í ṣe pé a máa fi capitalize bẹ́ẹ̀ ibi bẹ́ẹ̀ tó yẹ kó ń kìlọ̀ fún wa nípa kíní kan ń bẹ àbíbì kankan. So àdéhìí sì máa fi kókó ńlẹ̀ ní àdéhìí tí nígbà táwọn sàhábà tó bi Ànábì sallallahu alaihi wasallam léèrè pé ìwọ náà ṣe fún wa àwọn mushrikun àtọ́ ń da nǹkan kan nípa mọ́lọ́ wọ́n ṣe kí ni wọ́n ní bí àwọn kíkẹ́ kí gẹ̀ẹ́sìtẹ̀ jẹ́ kí wọ́n máa fi nǹkan jà wọ́n kọ́ pẹ̀lú àníyàn táwọn ti ṣe gbẹ ibẹ̀ nǹkan wọn lò. Bọ̀ tí wọ́n bi Ànábì sallallahu alaihi wasallam ìwọ náà fún Ànábì kan lẹ́yìn pé táwa tẹ̀ sí ká kọ́ wọn fi nǹkan jà wá kọ́ tó yẹ kó àwọn ẹni yìí àwọn sàhábà Ànábì. So àwọn sàhábà Ànábì lẹ́yìn kí wọ́n ti gbà fọ́lọ́ tẹ́ but kí ni Ànábì sallallahu alaihi wasallam Ànábì sọ pé Allahu akbar Allahu akbar هذا كما قالت بنو إسرائيل لموسى اجعل لنا إلها كما له آلهة. Kata Bani Israil di Ànábì Isa Ànábì Musa fún àwa náà ní Ọlọ́run ọba kan ẹ wo nǹkan tó béèrè ẹ wo bá Ànábì sallallahu alaihi wasallam ti compare because Ànábì máa ń sọ wa gbogbo nǹkan tí ó máa tẹ̀sìn ìrú mọ́ wa lọ́wọ́ àbí tí ṣètò ọ̀nà tètè kí ètì wa ní ká máa jìnnà sí
ká máa jìnnà sí. So kama lahum àmì gẹ́gẹ́ bá a sì láwọn ọ̀nà bí kan tó ń jọ́sìn kí ló ní àníṣọ pé innakum tarkabuna sanana alladhina ẹ̀ ń tẹ̀lé ìṣesí àwọn tó ti ṣáájú lọ sókè kì í sínú sí ká pé àyà o òkè kan ní o kíní kan ní o ibì kan ní o kò ní ibi téèyàn bá wà téèyàn bá ti ṣe téèyàn sì nígbàgbọ́ kò mọ Ọlọ́run subhanahu wa ta'ala Ọlọ́run ó gbà. So hádíìsì yìí nǹkan tó jẹ́ ẹ̀rí lé lérí ni pé fa aynama ibòmíràn sọ pé fa ayyuma rajulin adrakathu as-salah Ànábì sallallahu alaihi wasallam sọ èyíkéyìí ar-rajul nínú àwọn mùsùlùmí tó yẹ kí irun bá bà kó sí kíni kó kì í ibòmíràn Ànábì sọ pé fa aynama adraka ar-rajula min ummati as-salatu yusalli ibi tó bá wà tí wọn dé bọ̀ ń bẹ̀ inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta. So nǹkan tá hádíìsì yẹn sọ so tí ìrìn yẹn bá débẹ̀ má sọ pé ó di dandan o àyàfi kó délé yín kó tó kírun má torí pé ò sí nílé má pa ìrun tì má torí wípé mọ́sálásí wa láti máa ń kírun èyí ò sínú kò sínú ẹ̀sìn Islam nínú mosque so tó bá tí wàá rí mosque ààyè tó wà ń gan qad ju'ilat lin-nabiyyi sallallahu alaihi wasallam masjida tó bá ṣàdéhùn kí n tayyibatan bẹ́ẹ̀ kí hálù ibi ibẹ̀ yẹn ó jẹ́ kí n tayyiba sọ Ọlọ́run ọba yóò wà pẹ̀lú wa so àkíyèsí kékeré tí mo rí nù kó tó di pé ó lè kódà afọlájájá kódà làkàṣègbè kódà ẹnìkan bí báyìí èèyàn lè lọ kò míìn bí ká ní wọn lọ so èyí ìdá ìmọ̀ni wa púpọ̀ ibi tá a bá wà ẹ̀rí àti ìsẹ̀yìn yẹn pé ibi tá a bá wà tí wọ́n bá dé bá wa ká sì ń káàkiri so fún àti ibibẹ̀ yẹn wọ́n yí ìbàdàn àti màpọ̀ yí bá ọ̀nà méjì ní bóyá ó là kó mi pé wọ́n ń gbé nǹkan ẹbọ sí ẹ̀rí ń bẹ fún pé ibi tí wọ́n bá ti ṣe kílò kan tí wọ́n bá ti ń ṣe ẹbọ àbí wọ́n ń ṣe ẹ̀sìn kan bẹ́ẹ̀ ìsìlámù bẹ́ẹ̀ ká dún bẹ́ẹ̀ so ẹ̀kejì ni pé ó là kó bí ẹgbẹ́ bóyá àwọn àkàdá nàjàsá àti bóyá àwọn bí ìgbẹ́ ìtọ̀ ìṣẹ̀ báwọn àbí Ọlọ́run sọ pé wà fi يا مدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر وثيابك kódà aṣọ tá a wọ̀ kò gbọdọ̀ sí ìdọ̀tí ńbẹ̀ so Ọlọ́run ọba yóò ṣàánú wa bẹ́ẹ̀ ni mo ń fi àsìkò yìí fi tọrọ fún ẹgbẹ́ ìwọ̀ tí wọ́n ní lọ́hùn gbà Abu Sufyan ibi tí wọ́n ti jẹ́ Ọlọ́run bá ń pè Ọlọ́run kó sí kíni kó bá wa ààbò wọn kò sí bí èèyàn sì wà tí ò ní ibi tó kù sí àbí tí wọ́n kù sí kọ́lọ́run kó bá wa mójú kó bẹ̀ fún wọn àwọn ibi dáadáa wọn kọ́lọ́run bá wa gbà kó fi àlùjánnà sí kíni kó fi wọ́pọ̀ fún wọn àwọn tó ń filẹ̀ ní àlùmọ́ àtàwọn fámílì kọ́lọ́run bá gẹ́gẹ́ bí pé àdéhùn tọ́lọ́ sọ ní pé ibi tẹ́ ẹ̀ ń lọ kò sí bẹ̀rù wọ́n bẹ̀rù nípa rẹ̀ sáà ibi tó fẹ́ filẹ̀ ẹ̀ wọ́n fòyà àdéhùn tọ́lọ́ bá wọn àìyàn sí kọ́lọ́run bá ṣe pẹ́ fún wọn náà kọ́lọ́run bá kó sànù àwọn náà gbogbo ọ̀nà táwọn ti dà nǹkan rú ẹ máa kó nǹkan ọ̀nà ara wọn àbí máa fẹ̀ nǹkan tí ó fẹ̀ lójú wọn fẹ̀ lójú lọ síbi tí ò yẹ wọn ní pé kó wá ní àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé bóyá àsìkò kọ́sì ẹ̀rí gbà mí ẹ̀wọ̀ àdìsí ó sì rí òun ó sì jẹ́ pé ó tú yóò sì lọ lọ́wọ́ kan yẹn ìgbà míì ìgbónára àbí inú bí mi lọ́wọ́ àbí mo fẹ́ sáré sọ̀rọ̀ àbí kíní kan ó sì ṣe kéèyàn máa ṣe àwọn àdìsí yìí lò gẹ́gẹ́ bí àbá sọ yẹn máa ń ká wọn ti sílẹ̀kùnlẹ̀ fún kàbá yìí wọn ti sílẹ̀kùnlẹ̀ fún kàbá yìí so kí wọ́n àníga àbí kàbá gbọ́ nǹkan àbí kàbá gbé nǹkan ká tún kà mára wa so that a fi ń lọ sọ nǹkan tí ó yàtọ̀ sí nǹkan tí
ibi tá fẹ́ lò tí ó jásí pé á ti débi tá ti fẹ́ lò ṣáájú ká tó máa wá ààyè. Allahumma آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم. هذا والسلام عليكم ورحمة الله وبركاته.